mo sọ tẹ́lẹ̀ sí ìrìn àjò oṣù keje fún ẹni tó rí àmì ṣe lóṣù yìí. Ó yá ayé rẹ kó kó sí ọwọ́ olùrànlọ́wọ́, ayé rẹ kó kó sí ọwọ́ aláàánú lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ tó ga kó dìde fún ọ. Mo wí ní gúúsù, àríwá àti ìlà oòrùn pẹ̀lú ìwọ̀ oòrùn lórúkọ Jésù kí àwọn èèyàn kó wá fún ìrànlọ́wọ́ fún ẹ. Mo wí nípa agbára ẹ̀mí mímọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo ohun ọ̀gbìn rẹ tí ò tí ì wù jáde nípa agbára àṣẹ Ọlọ́run ni mo wí lórúkọ Jésù. Lóṣù yìí èso ayọ̀ kó bẹ̀rẹ̀ sí ní so jáde fún ọ lórúkọ Bàbá, lórúkọ Ọmọ. Lọ́wọ́ ẹni tó ń ṣàánú rẹ o ò ní tẹ́, lọ́wọ́ ẹni tó ràn ẹ́ lọ́wọ́ o ò ní kàbùkù lórúkọ Bàbá, tọmọ ti ẹ̀mí mímọ́. Ẹni tó ń ṣàánú ẹ ò ní rógun ẹ, ẹni tó ń ṣàánú rẹ ò ní kó sí wàhálà. Èmi wí lórúkọ Jésù ní ìrìn àjò oṣù keje yìí, ohun rere tó dáwọ́lé tó ṣàṣeparí ẹ̀ tá yóò fi gbà pé Ọlọ́run lórúkọ Jésù. Ó yá lọ bẹ̀rẹ̀ rẹ̀ lórúkọ Jésù, lọ bẹ̀rẹ̀ rẹ̀. Tó o bá pàtẹ lórúkọ Jésù kó o tà kó o jèrè lórúkọ Jésù. Tó o bá ṣòwò lórúkọ Jésù mo ní kó o jèrè. Gbogbo májẹ̀mú apàtẹ má tà ní ìrìn àjò oṣù, Ọlọ́run kó fagilé. Gbogbo agbára ó lọ ó bọ̀ òfo ló mú wálé, Ọlọ́run kó fagilé lórúkọ Jésù. Ìjáde lọ rẹ lórúkọ Jésù, ìpadà wálé rẹ kó bí ire fún ọ. O ò ní rìnrìn òfo, o ò ní rìnrìn àìní, o ò ní rìnrìn ìpọ́njú lóṣù yìí o. Lóṣù yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àwọn tó ti rá àánú gbà kó wá láti wá ṣàánú ẹ, àwọn tí Ọlọ́run ti ràn lọ́wọ́ kó wá fún ìrànlọ́wọ́ ẹ lórúkọ Jésù. Májẹ̀mú a fi àkókò ẹni ṣòfò lórúkọ Jésù, Ọlọ́run kó gbẹ́sẹ̀ lé. Bó o ti la ìdajì ọdún yìí kọjá, eléyìí tó kù tọdún yìí ó fi parí, lọ lò pẹ̀lú ayọ̀ lórúkọ Jésù, lọ lò pẹ̀lú ìdùnnú, lọ lò pẹ̀lú ojú rere. Bí ẹnikẹ́ni bá ní oṣù keje lòun fẹ́ fi bá ẹ jà lórúkọ Jésù, áńgẹ́lì oṣù keje kó gbà wọlé fún ẹ. Ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè kó mọ́lẹ̀ yí ọ ká. Gbogbo ohun rere tí wọ́n fi pamọ́ fún ẹ lórúkọ Jésù kó o ṣe kòǹgẹ́ ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Mo gbàdúrà fún ẹ, mo gbàdúrà fún àwọn tó ń ṣàánú rẹ lórúkọ Jésù. Ẹ ò ní wọnú ìdánwò, ẹ ní wọnú àdánwò, ẹ ní wọnú wàhálà. Kọ́kàn yín kó balẹ̀. Jésù agbára wa. Àmín, àmín lórúkọ Jésù. Happy new month. Hey, thanks for watching this video. Lórúkọ Olúwa. Subscribe on our YouTube channel. Subscription is free. Yóò pè mí. You can call us on 080 lóṣù yìí a ó sùn mọ́ lọ́run. 597 Jésù Olúwa wa. Àmín. Thanks.